ìjà ńlá mà tún ti bẹ̀rẹ̀ o láàrin òṣèrébìnrin Fathia Balogun àti Fúnkẹ́ Akíndélé. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ láàrin àwọn òṣèrébìnrin méjèèjì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button o fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ẹ̀yin èèyàn wa, ẹ mọ̀ wípé níbi ìgbà díẹ̀ sẹ́yìn òní òṣèrébìnrin Fathia Balogun ni ó jáde láti wá sọ̀rọ̀ wípé ó ní òun gbọ́ pé wọ́n ní Fúnkẹ́ Akíndélé wípé ó blọ́ọ̀kì òun, wípé tí Fúnkẹ́ Akíndélé bá blọ́ọ̀kì òun, ṣé Ọlọ́run blọ́ọ̀kì òun ni tàbí ṣé Fúnkẹ́ Akíndélé jẹ́ Ọlọ́run èyí tó ń fún òun lóúnjẹ, tó ń jí òun, tó ń daṣọ àṣírí bò òun tí kò jẹ́ kí nǹkan kan kí ó ṣẹlẹ̀ sí òun. Wípé kí ni Fúnkẹ́ Akíndélé já mọ́ nínú ayé, wípé Fúnkẹ́ Akíndélé ò kì í ṣe Ọlọ́run, bẹ́ẹ̀ sì ni Fúnkẹ́ Akíndélé kọ́ ló ń fún òun ní oúnjẹ tàbí tó ń fún òun níṣẹ́ èyí tí òun fi ń mí. Ẹ̀yin èèyàn wa, Fathia Balogun máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ní wípé ẹni tó bá wù kó blọ́ọ̀kì òun, wípé òun kò mà rí rárá àti rárá, o kò sì sí nǹkan kan èyí tí ó kàn òun nípa pé Fúnkẹ́ Akíndélé blọ́ọ̀kì òun tàbí kò blọ́ọ̀kì òun, nítorí wípé Fúnkẹ́ Akíndélé ò kì í ṣe Ọlọ́run, bẹ́ẹ̀ sì ni kò kì í ṣe ènìyàn èyí tó ń fi oúnjẹ sí iwájú òun. Ẹ̀yin èèyàn wa, ní báyìí ó mà dàbí ẹni wípé ìjà ti parí o, nítorí bí àwọn méjèèjì ṣe unfollow ara wọn ní orí Instagram tipẹ́tipẹ́, ṣàdédé ni a rí tí àwọn méjèèjì tún ti follow ara wọn padà, tí wọ́n sì ti ń bá eré ọ̀rẹ́ wọn lọ. Ẹ̀yin èèyàn wa, ẹ mọ̀ wípé èní kọ́ ni àkọ́kọ́ yìí tí àwọn òṣèré inú industry yìí tí wọ́n ti máa ń bára wọn jà, ṣùgbọ́n ti Fathia Balogun àti Fúnkẹ́ Akíndélé ó mà yà ní lẹ́nu púpọ̀ o, nítorí wípé bí ìjà náà tiẹ̀ ṣe le tó, wọn kò gbé wá sórí ayélujára láti wá máa fọ́ yẹ̀yẹ́ bo ara wọn tàbí láti wá máa tú àṣírí ara wọn síta. Ní báyìí wọ́n mà ti parí ìjà náà, ẹ̀yin èèyàn wa, tí wọ́n sì tún ti bẹ̀rẹ̀ sí ń fọ́lọ̀ ara wọn padà lórí social media. Ǹjẹ́ èyí ò wá dàbí lẹ́yìn ìgbà tí Fathia Balogun ti jáde láti wá sọ̀rọ̀ wípé ṣé Fúnkẹ́ Akíndélé jẹ́ Ọlọ́run ni tàbí ṣé Fúnkẹ́ Akíndélé jẹ́ bàbá God èyí tó ń daṣọ àṣírí bò òun, tó ń jí òun lójoojúmọ́, wípé kò sí nǹkan kan tí ó kàn pẹ̀lú Fúnkẹ́ Akíndélé o. Ẹ̀yin èèyàn wa, ní ká wá sọ fún yín ni o wípé ìjà mà ti parí láàrin àwọn òṣèrébìnrin méjèèjì yìí, nítorí ṣàdédé ni a rí wípé wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ń fọ́lọ̀ ara wọn ní orí Instagram, tó sì jẹ́ wípé wọ́n ti unfollow ara wọn tipẹ́tipẹ́. Tó ẹ̀yin èèyàn wa, ohun tí a ní láti mú wá fún yín lórí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Fathia Balogun lélẹ́yìí. Bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí, a ó tún máa mú wá sétí ìgbọ̀nyín. Tó bá rí bákan náà, ẹ tẹ subscribe button. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ó dìgbà.